kú dédé àsìkò yìí níbikíbi tí ẹ bá ti ń wo ìkànnì yìí. A sì kíra wa pé a kú Sunday ti ọjọ́ òní. A kú gbogbo bí ojú ọjọ́ ti rí. A sì kú bí ìlú ṣe rí pàápàá ní pàtó. Benjamin Olúwaṣẹ́gun Pamílẹ́rìn ni orúkọ mi. Ẹ mọ̀ pé mi ò fẹ́ láti máa fi àkókò ṣòfò ní rárá àti rárá. Tí n bá sọ fún yín wípé mẹ́wàá ń ṣẹlẹ̀ ní ìlú tí a wà yìí, ṣé ẹ ní rò pé mò ń pa irọ́? Ẹni tí ìjà òde bá ló ń pera ẹ̀ lọ́kùnrin. Ṣé kí n má parọ́ fún yín, ní ìlú Abẹ́òkúta, ìyẹn ní Ogun State, ni a gbọ́ wípé arábìnrin kan dédé sun ara ẹ̀ nítorí gbèsè. Arábìnrin yìí sun ara rẹ̀ nítorí gbèsè. Ó jẹ́ kí a mọ̀ wípé gbèsè grooming, Lapo, ìyẹn àwọn owó tá a máa ń yá láàrin àwùjọ, láàrin ara wa, tá a sì máa ń dá padà pẹ̀lú èlé, ní arábìnrin yìí yá. Kódà wọ́n jẹ́ kí a mọ̀ wípé ó yá ti báǹkì kan pàápàá. Gbogbo àwọn owó yìí ló yá pọ̀ tí ò sì lè san. Ló bá rán ọmọ ẹ̀ wípé kó bá òun lọ ra epo pẹtiró wá. Kódà mo mọ̀ wípé tí ọmọ ẹ̀ bá mọ̀ wípé ó fẹ́ sun ara rẹ̀ ni, kò ní lọ rà wá. Ó dẹ̀ rà lóòótọ́. Wọ́n jẹ́ kí a mọ̀ wípé arábìnrin yìí ní láti da epo yìí léra ẹ̀ lórí. Ó sì mú ìṣáná, ó sì ṣá. Ó dà lé ara ẹ̀ lórí. Kò wá tán síbẹ̀ nìkan o. Ó pa ara ẹ̀, ó tún sin ilé. Ilé tí arábìnrin yìí sì sun kẹ̀ré, òun kọ́ ló ní. Tẹ́nàǹtì lòun náà jẹ́ nínú ilé yìí. Gbogbo bí iṣu ṣe kún bọ̀ṣẹ́, bí ọ̀bẹ ṣe bù ú, máa fi hàn yín sìn. Ẹ gbọ́rọ̀ lẹ́nu àwọn ènìyàn. Ẹ gbọ́ ohun táwọn ènìyàn ń sọ. Bí ìṣẹ̀lẹ̀ náà ṣe rí gangan ní pàtó, ẹ ń rí nínú fídíò yìí. Láì fàkókò ṣòfò, òun rèé. Ẹ jẹ́ kí a jọ wò ó. Gbese la wà yìí nílùú Abẹ́òkúta. Ní àná ilé bàbá Ebenezer Obey, ibẹ̀ la gbé wà yìí o. Ìṣẹ̀lẹ̀ kan ní yàjóyàjó ló ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ níbi tí obìnrin kan gbé ti dáná sun rẹ̀. Wọ́n ló jẹ gbèsè báǹkì, ó jẹ gbèsè owó Lapo, ó jẹ tí ó gúrúmì. Nígbà tí ilé ayé wá sú, ó wá rán ọmọ ẹ̀ kékeré pé kó lọ bọ́ òun repo wá. Epo pẹtiró ló ní kó lọ rà wá. Bó ti da aṣọ, bó ti da epo sára ẹ̀ lára tó dẹ̀ sun lé nìyẹn. Ìyàlẹ́nu tó ń bẹ̀rẹ̀ ni pé ilé tó dáná sun yìí kì í ṣe tiẹ̀. Ṣe ló tún ó rẹ̀ ti ẹ̀ ní. Ewu tí a dẹ̀ gbọ́ ni pé obìnrin yìí ṣe iṣẹ́ nọ́ọ̀sì. Mákindé Fásunlé lórúkọ mi. Ọmọ ayé tí kò gbọdọ̀ pa àtàrò gbọdọ̀ gbére. Ẹ bá bá a ká lọ. Ẹ jẹ́ àwọn gbogbo bí sọ̀rọ̀ bó ṣe ṣe. Ẹ bá bá a ká lọ. Òun lẹ̀ ń wò yìí. Ojú arábìnrin ọ̀hún ó ń pẹ́ wọn sí ìgbàsọ̀kọ̀. Ìgbàlú ilé yìí lé o. Àwọn ọ̀rẹ́ wọn ò ní ìgbàsọ̀kọ̀. Bàbá àgbẹ̀ká ìdílé àti ẹ̀mí ìdìbò. Ọ̀pọ̀ ìdílé ọ̀hún rè àti rí. Bàbá àdáṣọ ọmọ kìíní yẹn gbẹ́jọ abẹ́rẹ́ àṣọwà. Bàbá àgbẹ̀ká adúpẹ́ lọ́wọ́ èèyàn tí ó pè wá ṣàkíyèsí orúkọ yìí, ṣùgbọ́n àwọn ọmọ àfẹ́rẹ́ yìí náà lágbára Ọlọ́run ọba níbẹ̀ láṣì wà yìí o. Níbẹ̀ lágbà yìí wọ́n máa bá wọn lọ sí kò tẹ̀wà sí ilé ìwé bẹ̀tẹ̀ yìí. Ó mọ̀ lẹ̀ tẹ̀lé wọn kó máa bá wọn lọ. Ó mọ̀ bẹ̀tẹ̀ ilé ìwé ẹni tó máa jẹ́ kó máa bọ́.
ṣé ẹ ti rí ọyá arábìnrin ọ̀hún rèé òun ni wọ́n ti pò mọ́lẹ̀ yìí arábìnrin ọ̀hún rèé òun ni wọ́n ti pò mọ́lẹ̀ tẹ́ rí yìí o ṣe rí ilé ayé ọlágbára ẹsẹ̀ mẹ́fà torí gbèsè owó lápò owó ọgúrúmì ló jẹ́ kí obìnrin yìí ló jẹ́ ó dáná sunwọ̀n kí ló nípa tí. Simiat làwà. Simiat làwà. Simiat làwà bóòlù ẹ̀ ń ṣe jẹ́nu lẹ́yìn. Ọmọ onílé ni èmi. Ọmọ onílé ni yín ó tọ́dún mélòó tí obìnrin ti gbalé lọ́wọ́ yín. 2 years ago ni. Ọdún méjì sẹ́yìn lẹ́yìn ìgbà tó gbà lọ́dún méjì sẹ́yìn ṣó ń ṣe dáadáa. Owó ọdún kan tó ti san wọlé òun ló jẹ́ kó tó san ó sì jẹ́ owó bọ̀ sísà mi ló jẹ́ last born ọmọ onílé gangan. Àwọn ọ̀gá wa ṣe remember mọ́ mi ní November 27. Sísà mi sọ fún pé ó máa ronú nípa owó tòun tó jẹ tàwọn o wípé kò òun ò sí o àyàfẹ́fọ̀ tó bá dìbò pẹ̀lú ìgbàkóhùn náà ní pé ògbó lè ṣe rí ìwọ̀n gbogbo pánù tó wà lọ́wọ́ fi ṣe ilé tó kó sínú ilé wẹ̀ tí jóná ọ̀nà fẹ́ renovate ẹ̀ pé òun fún tó wà dìbò nígbà kó má sanwó kó ká máa lọ. Ó lágbára bùbá please ó lágbára o bàbá kí lorúkọ yín sà. lè ń bóyè musba báwo lè jẹ́ ládùúgbò yìí. Ìkan náà community ètò kéèsì ni jẹ́ sẹ́kítì. Ẹ mọ obìnrin tó kù yìí dáadáa. Bẹ́ẹ̀ ni a mọ̀ wọ́n pé wọ́n wá rẹ̀ǹtì lé. Wọ́n wá rẹ̀ǹtì lé ládùúgbò bí wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ iṣẹ́ nọ́ọ̀sì. Báwo ló ṣe ṣẹlẹ̀ bó kílẹ̀ gbọ́ kó ṣẹlẹ̀. Ọ̀sán ìlàkàn dédé rí tí náà là o. Ìgbà tí náà dẹ̀ là eré pé kí ó má lè mú lékejì ilé tó wà wájú àti tẹ̀lifùlé làwà tí ẹ̀ ń sá. Àwọn ìsá gbọ́ pé ẹni tó ní ilé gan wà nílé nìkan kan tó ti wà agbọ́ kò jù yẹn lọ. Kó má lè mú lékejì àti lékejì tó wà níwájú àtẹ̀yìn ẹ̀. Òun làwà sáré ẹ̀ ká jẹ́ tó jẹ́ kókó tí a rí. So eré wípé kí náà yẹn má lè múlé tó wà níwájú kí náà yẹn má lè múlé tó wà níwájú àtẹ̀yìn òun làwà ń sá. So gbogbo ará àdúgbò ló dẹ̀ sọ́pọ́ọ̀tì wa tí wọ́n jí. Ǹjẹ́ àwọn panápaná wá? Àwọn panápaná wá bẹ̀ tí wọ́n pẹ́ kí wọ́n tó dé bóyá wọ́n bí sì ni o kò sẹ́ni tó ní. Ẹ má sọ̀rọ̀ ẹ má sọ̀rọ̀. Wọ́n pè mí wọ́n ní kí ló dé ó ní ká máa bọ̀ ó nílé ijó ilé bàbá mi ti ń jóná mo nílé bàbá mi ti jóná kí ló ṣẹlẹ̀ wọ́n ní ìyá dàda ṣé ìyá dàda ò sì lé ní àbòdáná nínú ilé ó lóun ò lè sọ o ó ní kí n ṣáà máa bọ̀ mo dẹ̀ ń sáré bọ̀ ó wá ní ti bá mọ náà panápaná kí n pè wọ́n bẹ́ẹ̀ mi àtọkọ mi ṣe jáde nílé nìyẹn báyà ìjẹmọ̀ wọ́n wá ní sáìdì bò wọ́n wá sọ fún ọ pé sáìdì báyà wọ́n láwọn ti lọ sí ibẹ̀ pé kí n máa lọ wọ́n á níbo ni mo lọ sí mo níbẹ̀ gangan ni mo lọ sí mo délé ni mo bá gbogbo ẹ̀sìn tó ti bú báyìí. Mo ń gbọ́ yín. Mo délé ni mo bá gbogbo ẹ̀sìn náà ń jó báyìí. Ó lágbára o. Wọ́n dẹ̀ pé ọmọ ẹ̀. Bàbá kéré mi rí ọmọ ẹ̀ mo ní. Báwo ni ó ṣe ṣẹlẹ̀ ó ní màmá wọn ní petrol. Kí ni màmá ẹ fẹ́ fi ṣe ẹ̀rí jẹ́ẹ̀nì? Ó ní màmá ń sọ wípé òun fẹ́ jà sínú jẹ́ẹ̀nì kó òun fẹ́ fi ṣáàjì. Mo ní jẹ́ẹ̀nì wo ló fẹ́ fi ṣáàjì? Olóhùn olóní bàtọ́ ń dẹ̀ jáde lólóní kò tilẹ̀kùn yẹn pa ló fi tilẹ̀kùn iwájú ilé òun náà ó tún ayé sọ́ọ̀kì ní sí lẹ́yìn nítorí àwọn tó fẹ́ wọlé àwọn tó wà ní ọ̀dọ̀ wa ń bẹ̀ yẹn wọ́n fẹ́ wọlé wọn ò rí bí wọlé wọ́n ti padlọ́ọ̀kì wọ́n ti súnkì ní sí lẹ́yìn wọ́n bá bẹ̀rẹ̀ sí ní fún àwọn oníjò náà rí pé ó ti wà ní ilé ti jóná. Ọ̀dà kí lorúkọ yín lẹ́ẹ̀kan sí? Orúkọ mi ni Fúnmiláyọ̀ Táíwò ọmọ onílé. Arákùnrin ẹ jọ̀ọ́ kí lorúkọ yín? Kólé Alàgbé lórúkọ. Kólé Alàgbé bó lẹ ṣe jẹ́ ládùúgbò yìí? Bíi family friend èmi àti wọn ìgbà tó rẹ̀ máa ọkọ ṣẹlẹ̀ ó ti kọ ìwé fún ọkọ. Ọkọ tí ó ń fẹ́ lọ́wọ́lọ́wọ́? Bẹ́ẹ̀ ni ó kọ ìwé lé lọ́wọ́ wípé òun ti gbé òun fẹ́ gbé nǹkan jẹ kó má ṣe bí àkóbá fún kí yẹn máa lọ. Ṣé lónìí náà? Lẹ́nìkan ó ti tó bí ọ̀sẹ̀ bíi méjì ọmọ ẹ̀ kékeré yẹn gan ó lè jẹ́rìí sí tí mò ń sọ yìí. Kí wá ló dé tí ọkọ rẹ̀ ò lè sọ fáwọn èèyàn pé ewu tíyàwó òun sọ rè? Ìbẹ̀rù bójú ẹ̀ gan ló mọ̀ pẹ̀lú fi kúrò nílẹ̀ àwọn ní fẹ́ẹ̀rẹ̀fẹ̀ torí mo débi láìláà ni mo wá bá wọn mo ní báyọ̀ náà gbà lórí ọ̀rọ̀ owó ọ̀nà owó yìí mo á jẹ́ kó yẹ wọn pé tó yẹ ní pé káwọn wá sí máa ṣàṣìṣà owó yẹn wọn máa gbìyànjú ẹ̀ èmi mo ṣó ń dùn fún wọn bí tó gba owó. Níbo ló ti gbowó? Lọ́dọ̀ àwọn gbọ́míláńtà. Àwọn gbọ́míláńtà ètò owó àwọn tèlò. Owó 20 owó dọ́là bẹ̀ fún táàtì ó lọ bí 40,000. Tó fẹ́ sọ báyìí torí ẹ̀ ló ṣe dáná sun rẹ̀. Kí lorúkọ yín lẹ́ẹ̀kan sí? Ẹ bá ń wo àwọn ọdún lẹ́yìn lẹ́ẹ̀kan sí. Ẹ bá ń wo ẹ̀wọ̀n òkú arábìnrin ọ̀hún lẹ́wọ̀n yìí. Wọ́n ti da nǹkan bò ó. Òkú arábìnrin yẹn lẹ́wọ̀n yìí o. Torí ẹwọ àwọn yàrá tó kù rẹ̀. Ilé tẹ́ ẹ rí yìí.
í ṣe ìyá dàda ló kọ owó rẹ̀ ti ẹni o ẹbí wọn ń ṣe o tó lè yẹ wọn lágbára tó bá tiẹ̀ wá ṣe pé ọ̀rọ̀ yìí lágbára wọn ti búlọ̀kù bí pa ẹja bá. àwọn ará àdúgbò ló jẹ kó mú àwọn ilé kejì. wọ́n ní afẹ́rẹ́ pé àwọn ará àdúgbò. wọ́n ní afẹ́rẹ́ pé àwọn ará àdúgbò. ọlọ́pẹ́lọpẹ́ àwọn ará àdúgbò ọpẹ́lọpẹ́ àwọn ará àdúgbò ní òjò múlé kejì tí òjò múlé tó wà lẹ́gbẹ̀ẹ́ ẹgbẹ́ ọ̀tún ẹgbẹ́ òsì àti ọwọ́ ẹ̀yìn yẹn tí ò bá ṣàwọn ará àdúgbò wọn ní gbogbo ẹ̀ náà nínú ò bá mú adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ará àdúgbò adẹ̀dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ panápaná àtúndúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ panápaná ìpínlẹ̀ Ògùn State Fire Services wọ́n gbìyànjú púpọ̀ ìtorí àwọn náà gbìyànjú tí ò bá ṣe bẹ́ẹ̀ ohun tí à ń wí ìkọlà àbá máa wí gbogbo ògo tọlọ́run ni o adúpẹ́ o nítorí ẹ̀sọ́ nírúurú ẹ̀ mọ́ o gbogbo ẹ̀yin ará àdúgbò òfin sí irú eléyìí ò ní ṣẹlẹ̀ mọ́ bó bá ń lọ níwájú àníbá bó bá ń bọ̀ lẹ́yìn kò ní bá wa agbára ọlọ́run àníbá wọn kúkú ẹ̀sìn Jésù Olúwa wa o tó bó ti jẹ́ ni ẹ máa bá a ṣí ẹ̀ kẹ́ máa bá a fi ránṣẹ́ ẹnìṣọ́ lórí Fásulẹ̀ Mákindé ìdìsẹ́. Òun la wò tán yìí o arábìnrin ti jẹ́ ìpè Ọlọ́run nígbà tí ìlú ò bá rọrùn tóun gbogbo ò bá dán mọ́rán ìgbà wo ni àwọn ènìyàn ní máa para wọn ẹ jọ̀wọ́ kò sí bó tilẹ̀ òun kó le tó ẹ jẹ́ ká fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí a fi ṣe kó ba lè jọra wọn kọ́lọ́run kó délẹ̀ fún ènìyàn rí o àwọn ènìyàn sọ wípé nítorí gbèsè ló ṣe para ẹ̀ màá rọ̀ yín ohun gbogbo tẹ́ bá mọ̀ wípé kì yóò ṣe ní àǹfààní ẹ má wulẹ̀ ṣe ẹ jẹ́ ká fi ohun gbogbo lé Ọlọ́run lọ́wọ́ á bá wa tún ṣe ohun tó fẹ́ sọ ìlú ìdáná lọ ti sọ́dà yẹn èyí ni mo rò wípé kí n fi tó ẹ̀yin ènìyàn létí Benjamin Olúwaṣẹ́gun Pamílẹ́rìn ló ń jábọ̀ fún ìkànnì Lovers Arena TV mo rọ̀ ọ́ tó bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ ìkànnì yìí jọ̀ọ́ tẹ subscribe like ẹ̀ comment síbẹ̀ tẹ agogo ìránnilétí tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ subscribe yẹn tẹ̀ á gbé option mẹ́ta wà á gbé all personalize àti ìkan sórí tòkè pátápátá yẹn tó kọ all sí yẹn ohun gbogbo ní kẹ́ bá mi tẹ̀ níwọ̀n ìgbà tí fídíò bá ti ń jáde ẹ lè máa wò ó yóò dáa fún wa o ìlú yòókù ní gbóná mọ́ wa lágbára Ọlọ́run ẹ ṣeun mo dúpẹ́.